ẹ kú lè lásìkò yìí ní ogo ibi tí ẹ ti ń wò wá káàkiri gbogbo àgbáláyé. Èmi ọmọ yín, olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, ọ̀tá yín, ẹlíbì yín, fírẹ́ndìsì yín, òun náà ló ti wà lórí ètò ní ọjọ́ ti tòní. Adúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn fáǹsì wa, adúpẹ́ o, a fi ẹ̀mí ìmoore àfihàn, adẹ̀kú ìmúra ọdún, aṣọ́dún ayọ̀. Ẹni pé ṣé tá a mú wáyé à ń dàbò ẹni back to back. Ẹ ká kọ́ dúpẹ́ lọ́wọ́ ọba Suleiman Lawal Ẹgbẹ̀jú Ògbómọ̀ṣọ́. Ẹ ká ní lóògùn ọ̀fẹ́ ẹ sílẹ̀ kan sí lóògùn ọ̀fẹ́ ó yẹ wá sílẹ̀ kan sí lóògùn ọ̀fẹ́ o. Ẹ ká kí bàbá wa àti kí Ọlọ́run lẹ́yìn Ọlọ́run àtúnfi bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jú Ògbómọ̀ṣọ́ tó bá wù ẹ́ kó gbà tó bá wù ẹ́ kó mọ́ gbà. Yóò bá sọ wípé ẹ tó wá fẹ́ dáṣọ fún ni tọrùn ẹ̀ lákọ̀ọ́kọ́ wò àti wọ́n ohun tí bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jú ti ìlú Ògbómọ̀ṣọ́ àti mọ̀ ẹ wọ́n bí bàbá ṣe máa fún wa back to back tí wọ́n ń sọ àwọn ìwúlò tí ewé àtegbò tó ń ṣe. Ẹ bá sì mi gbọ́ o bàbá wa Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jú Ògbómọ̀ṣọ́ transformer fún gbogbo àgbáyé. Bàbá ní transformer fún gbogbo àgbáyé. Adúpẹ́ lọ́wọ́ wọn fún gbogbo àwọn iṣẹ́ tó ti sọ sẹ́yìn láti bí ẹ̀yọ́nú alánàmọ́ tó fi dé iṣẹ́ bombomu ti ìtajà. Ètò wá sí parabere ẹ̀ táwọn èèyàn ti fẹ́ tí fò ti fẹ́ kú sí òun ni ti ẹlẹ́jẹ̀ ẹlẹ́dẹ̀. Àwọn èèyàn mọ̀ béèrè fún o àwọn èèyàn mọ̀ pé o àwọn èèyàn dẹ̀ ń dúpẹ́. Iṣẹ́ tá a bá ti sọ tí a bá Suleiman Lawal Ẹgbẹ̀jú Ògbómọ̀ṣọ́ tá a bá ti mú wá tá a bá ti lè sọ in fact àwọn èèyàn ń lò wọ́n dẹ̀ ń dúpẹ́. Àwọn tó ń ṣe fúnra wọn wọ́n ń dúpẹ́. Àwọn tó ń dà rẹ̀ wọ́n ń dúpẹ́. Tí wọ́n bá dúpẹ́ àwa gan-an náà inú wo ò ní dùn láti máa wá síta. Fúdí èyí adúpẹ́ lọ́wọ́ Suleiman Lawal Ẹgbẹ̀jú Ògbómọ̀ṣọ́. Mo máa ń sọ ní gbogbo ìgbà pé gbogbo nǹkan tó bá ń ṣe ẹ́ irú àìsàn wo ló ń ṣe ẹ́. Ṣàìsàn ara ni téèyàn bá lówó lọ́wọ́ àìsàn ni tẹ̀sán ìgbà tó wá ń ṣèyàn lágọ̀ọ́ ara wàhálà ni. Kàn sí bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jú Ògbómọ̀ṣọ́ transformer fún gbogbo àgbáyé. Kàn sí wọn ní ìlú Ògbómọ̀ṣọ́ tó wá sí dé Ògbómọ̀ṣọ́ sọ fọlọ́kadà sọ gbọ́dọ̀ sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jú Ògbómọ̀ṣọ́. Níbo la lọ lọ́jọ́ ti tòní wọ́n ti wò pé mo rí bọ̀bọ̀ yìí níbo ló tún fẹ́ yà sí. Mo dẹ̀ ń sọ fún yín gbogbo àwọn sẹ́tà ti sọ sẹ́yìn ìwọ náà lè ní ìdí ẹ̀ ìwọ náà ọ̀dà fún wọ́n lè pè mí kó ọ̀dà fún àbí kó mẹ́sàgì mi WhatsApp 081-3612-3333. Adúgbò lọ́gbọ̀n yín tẹ̀ wá lóyìnbó pátápátá ẹ fi ẹ̀mí ìmoore àwọn kan ti sọ pé ọmọọba dákun a máa fọ ẹ́ sálárì dákun àwọn sẹ́yìn tí bàbá ti sọ máa bá wa mú wá sójú mú máa wòran máa bá wa fi àwọn ewé yẹn máa bá wa fi hàn. Adúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ́ ń ta mí lọ́rẹ tẹ́ ń bò mí ní nǹkan mo dúpẹ́ lọ́wọ́ yín. Iṣẹ́ àbá fẹ́ sọ̀rọ̀ nípẹ̀ lọ́jọ́ ti tòní iṣẹ́ ọdún bàbá wa tí wọ́n sọ̀rọ̀ táwa náà wá fẹ́ mú wá sójú mú máa wòran yín tá a fẹ́ fi hàn yín. Òun ni wọ́n pè ní iṣẹ́ aṣínà. Kí ni ó ń jẹ́ aṣínà? Báwo la ti fẹ́ ṣàlàyé fáwọn èèyàn? Abáwá sọ nínú fídíò tá a fẹ́ fi hàn yín yìí abáwá ní aṣínà ló yẹ káwọn èèyàn kí wọ́n kọ́ ṣe kí ni kí wọ́n kọ́ tó ṣe wípé ìwọ tó ti ní àwúre lára tí o bá ṣe iṣẹ́ aṣínà tó o bá lo iṣẹ́ aṣínà àwúre yìí ò ní jẹ́ pé aṣínà òun ló yẹ ká ṣe ẹ ká wá ṣe báyìí ó dẹ̀ yẹ ká gbọ́ kí ni bàbá sọ nípa aṣínà ó yẹ ká gbọ́ kan tí bàbá sọ mú bọ̀ mi ò tí ì dé. Bẹ́yìn bàbá wa rí yẹn pa bó ló ṣe rí ṣe àmọ́ fi ṣàwúre tọ́nà bá di mọ́ yẹn ṣẹ́ra wúre tí ẹ yàtọ̀ aṣínà ni. Aṣínà ni ṣẹ́ṣẹ́ rí àwọn ọgbọ́n Yorùbá yẹn ó yàtọ̀ síra wọn ọ̀tọ̀ la wúre ẹlòmíì ọ̀rọ̀ rẹ̀ ọ̀jọ̀ máa wúre yóò sá máa wá owó kò sì ní í ṣiṣẹ́ aṣínà ló yẹ kọ́kọ́ wá. bí kò náà kọ́kọ́ síná. wọ́n dínà mọ́ ni ó yàtọ̀ sí àwúre ẹ gẹ́gẹ́ mi ó yé mi bàbá wọ́n dínà mọ́ ni nǹkan atúwọ́ tàbí aya òsì tàbí aṣínà ó wà àbí awẹ́ bí dànù. ó yàtọ̀ síra wọn sẹ́rí aṣínà lélẹ́yìí aṣínà léwe tábà yìí o ó sì kéèyàn ó lówó kó pè mí
kéèyàn lówó kó pè téèyàn bá ti láwùrè la tẹ́lẹ̀ ẹlòmíì àwúrè rẹ̀ àdámọ́ ni òní ọwọ́ ẹsẹ̀ asínà lélẹ̀ asínà ọ̀nà ni bí sí fún yàn ìwọ tí wọ́n tilẹ̀kùn oore mọ́ ọ̀lọ́kọ ó ti di dẹni ọkùnrin ọ̀lọ́kọ wọ́n tìnà mọ́ ni ìwọ tó ń ṣe ọ̀nrajà ń lọ ọ̀rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀wá lówó lọ ọ̀rìn mọ́ wọ́n tìnà mọ́ ni àwúrè kíkàn ọ̀nà dímọ́ ni ìwọ náà ń gbìyànjú ni ó ń ṣègùn ni ó lógógó àwúrè kò ṣiṣẹ́ nǹkan ló dínà wọ́n á máa fi ohun ẹnu dínà mọ́yàn àwọn àgbà máa dínà mọ́yàn téèyàn bá kọjá àyè rẹ̀ àwọn èmèrè náà máa dínà mọ́yàn téèyàn bá kọjá àyè rẹ̀ oṣègùn náà máa dínà mọ́yàn téèyàn bá kọjá àyè rẹ̀ babaláwo náà máa dínà mọ́yàn èèyàn náà sì máa dínà mọ́ra rẹ̀ tí ò ní mọ̀ nípa kó lo aṣọ tí ọ̀bá ara wọ̀ rẹ̀ mu ó lè dínà mọ́ra rẹ̀ nípa kó ọba obìnrin tí ọ̀bá kádàrá rẹ̀ ṣàṣepọ̀ ó lè dínà mọ́ra rẹ̀ nínú àwọn ìyàwó rẹ̀ tó fẹ́ méjì mẹ́ta mí ilé wà tí kádàrá rẹ̀ ọ̀bá téèyàn mu tẹ́sí fi ṣe ìyàwó ọ̀nà ọmọ ẹjí mọ́yàn o àmọ́ nípa ìgbìyànjú èèyàn ní màlà tí ẹ bá jó ní gbìyànjú tí bá ń lo asínà. tí wọn náà ti gbọ́ ọ̀rọ̀ wá ti yàn ẹ̀mẹ́ rẹ̀ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ni asínà yẹn làwọn fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́jọ́ ti tòní. bàbá Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ transformer fún gbogbo àgbáyé adúpẹ́ ní ọwọ́ yín fún iṣẹ́ asínà tí a fẹ́ sọ yìí. àwọn èèyàn ti lo iṣẹ́ asínà yìí wọ́n ti lò tán pè mí àwọn èèyàn sẹ́ndẹ̀ sí mi pé ọmọọba wo sí asínà yìí jẹ́ káwọn èèyàn jàǹfààní ọdún lọ dákun ṣé wàá rí gbogbo ṣé táwa ń sọ yìí tó bá lówó rẹ̀ kí ló mọ ẹ tó fi máa ṣe máa wẹ̀ tó bá wá ti ń wẹ̀ sí bẹ́ẹ̀ lówó ṣe máa pọ̀ sí i ọ̀gẹ̀dẹ̀ ó dòdò kó yá gan ò ní yá gan owó ò ní yá gan ọlá ìwọ olólùfẹ́ wa tó ń ṣe prógámù bó ṣe ṣe prógámù lọ́wọ́ máa share máa like máa comment gidi àwọn èèyàn comment inú mi dùn fáwọn èèyàn pé wọ́n dẹ̀ share program wọ́n dẹ̀ comment gbogbo èyí tẹ̀ tí follow wa lórí YouTube ẹ máa sórí YouTube wa Aduasa Yorùbá TV lórí YouTube ẹ follow gbogbo page wa pátápátá. Iṣẹ́ asínà la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ kí ni bàbá wa sọ pé ká lọ wá nípa iṣẹ́ asínà tá a bá fẹ́ ṣe iṣẹ́ yìí ó simple láti ṣe ìwọ náà lè ṣe fúnra rẹ̀ ṣùgbọ́n òun tó bá lè ṣe iṣẹ́ tá a fẹ́ sọ yìí máa bẹ bàbá 20,000 ní 20,000 òun ni ìwọ ṣe kò ní ìdí pé ọkàn sọ pé ẹ dákun fún mi ní iṣẹ́ asínà 20,000 ní tó bá ti dógún mọ́ sọ pé ẹ dákun iṣẹ́ asínà tó mo bá sọ 20,000 ní 081 36 12 33 33 20,000 òun iṣẹ́ asínà báwo la ti fẹ́ ṣe sọ ọmọ ẹgbẹ́ tó ń pè ní ewé àkókò bàbá wa ló sọ ẹ ká ṣe báyìí ẹ ká gbọ́ látẹnu bàbá wa ná kí n tó sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ ká gbọ́ àwọn nǹkan tá a fẹ́ lò kí bàbá wa sọ jáde mo ń bọ̀ mi ò tí ì dé. asínà ni tí mo fẹ́ sọ yìí. tẹ́ ẹ fẹ́ sọ yìí. asínà ni. mo bá èrò kó kọ́ wa asínà ni o. asínà ni à ń sọ asínà àfẹlẹ́ sọdún fúnra wa ni. bẹ́ẹ̀ni ẹ fún wa ní nǹkan ọdún ní báyìí. ọdún ni gift ọdún ni bẹ́ẹ̀ ló sì rí tó bá ti lò pẹ̀lú àṣẹ Ọlọ́run ọlá wípé mi ò purọ́ sí mi ò purọ́ sí rárá ṣe rí ewé tábà yìí ẹ lọ rí já ẹ sì já ewé àkókò sí. ewé àkókò. ẹ sì fi epo ọ̀bọ̀ sí ẹ sì fi iyọ̀ sí ẹ wà gúnmọ́sẹ̀. ìyẹn wà gúnmọ́sẹ̀. asínà tó jẹ ni. asínà tó jẹ ni. ewé àkókò epo ọ̀bọ̀ ewé tábà lájọ pọ̀ mbẹ́ ẹ sì fi iyọ̀ sí. epo ọ̀bọ̀ rẹ̀ ẹjọ́ jẹ́ epo ọ̀bọ̀ tí ń fi mú o. tó ń fi mú. wọ́n tẹ epo ọ̀bọ̀ bọ̀ o lé epo ọ̀bọ̀ àwọn lẹ́gùnlẹ́jà wọn bá wọn ló kọjẹ́ o àwọn náà fà ìmọ̀ kan ta ni o tẹ́ bá ti gún tẹ́ fi símú tí o ti fi epo ọ̀bọ̀ bọ̀ nu kò lè ṣiṣẹ́ ńgbà tó pẹ́pẹ́ jùkọ́ alóògùn kọjẹ́ o epo ọ̀bọ̀ gidi epo ẹ̀rún. ṣé o ti gbọ́ o ti àbá sọ kó rà pé ọmọ ọba òun sọ ní àkáǹtì mi ló fi ń sọ rárá bàbá wa ló sọ àwọn fẹ́ máa fi hàn ẹ̀yìn àwọn èèyàn sọ ọmọ nǹkan tó ń pè ní ewé àkókò nílẹ̀ Yorùbá kí ni wọ́n fi ewé àkókò kí ni wọ́n fi ń ṣe ewé àkókò wọ́n fi ń joyè ni kò sóyè tán fẹ́ jẹ nílẹ̀ Yorùbá tewé àkókò ò ní sí níbẹ̀ kò sí bó bá ṣe fẹ́ jẹ tewé àkókò ò ní sí níbẹ̀ kò sí bó ṣe fẹ́ jẹ ìyálọ́jà kò sí bó ṣe fẹ́ jẹ àbálájẹ tí wọn ò ní lo ewé àkókò sọ ti wá rí báyìí báwo bá ṣe wájọ ó yẹ ewé àkókò ẹ fi àwọn èèyàn ó yá ọmọ ìdá ẹ ká fi àwọn èèyàn ewé àkókò ńlọ́wọ́ yẹn ó yà fi ewé àkókò kọ́kọ́ fi hàn wọ́n ọtí ewé àkókò ewé tábà fi hàn wọ́n nǹkan tó ń pè ní ewé tábà òun nìyẹn àbá ní ká fi èpo ọ̀bọ̀
tó ń jẹ́ èpo ẹ̀rún pé ká fi sí epo ọ̀bọ̀ pé kó jẹ́ ètò máa fi mú o tí wọ́n dé ètò fi mú mọ̀ tí òun kùtàkùtà fún ọ ó yá fi epo ọ̀bọ̀ wọ̀n ọ ti fi epo ọ̀bọ̀ ọ ti fi yàn wọ́n ó wá ní iyọ̀ nínú fíyọ̀ yẹn ó yá fi hàn sọ ti rí gbogbo nǹkan tá a fẹ́ lò òun yẹn báwo la ti wá fẹ́ lò ó yá fi ewé àkókò ó yá fi ewé àkókò sí inú odó ó yá gogogogogogogo máa wo ìwọ náà máa wo máa ṣe àpọ́gàmù yìí máa dúpẹ́ lọ́wọ́ bá Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ transformer fún gbogbo àgbáyé àdúpẹ́ fún wọn fún iṣẹ́ tí wọ́n tún fún àwọn èèyàn yìí a ṣí ọ̀nà ẹ̀dẹ̀ ti ṣí bó ṣe wò mí bó ṣe ṣe àpọ́gàmù yìí tó ti gún ya gogogogogogogogo àwọn ní káyọ̀ kí ewé tábà yẹn pọ̀ ó yá fi ewé tábà sí ó yá fi ewé tábà sí ó yá gún papọ̀ ní mọ́kò lọ́tọ̀ọ̀tọ̀ gún gogogo. Gun papọ̀ ya gun sọ ti gun ọtí gun ó yá epo ọ̀bọ̀ tó ti lọ yẹn ó yá fi kékeré fi sí big díẹ̀ náà nìkan fi sí ti bí olówó yẹn tó ti rí wọ́n ti fi sí ó yá gun papọ̀ gun ọtí gun papọ̀ ó yá fiyọ̀ sí ó yá fiyọ̀ díẹ̀ wọ́n ní ká fiyọ̀ díẹ̀ ó yá fi sí sọ fiyọ̀ sí ó yá gun papọ̀ gun àbá wa sọ pé ká pò mọ́sẹ̀ ó ní ẹni ọ̀sẹ̀ tó bá wù ẹ̀ ò bá pò mọ́ ó yá pò mọ́sẹ̀ dúdú sọ ti rí ó yá gbogbo pọ̀ ìwọ náà wọ́ mi irú kí ló ń ṣe wọ irú ìdààmú wo ìwọ ńlá kọjá irú wàhálà wo òun ló ń ṣe ẹ́ kàn sí bàbá Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ kàn sí wọn lónìí ní ìlú Ògbómọ̀ṣọ́ ibikíbi tó bá wà sọ fún ọlọ́kadà sọ pé ọlọ́sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wọ́n ṣe kí ni wọ́n gbọ́ ẹ dé ọ̀dọ̀ wa fọ́lọ́ péjì yìí àbí wọ́n nídìí àwọn iṣẹ́ tá a ti sọ sẹ́yìn mọ́ gbàgbé o iṣẹ́ ẹlẹ́lẹ́dẹ̀ zẹ́rẹ́ yẹn ní agbára ẹ̀dítọ̀ jẹ́ kán rí ibi tó ti pa ẹ̀jẹ̀ ibi tó ti pa ẹlẹ́dẹ̀ sí ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ yẹn kán sì fi mọ̀ pé ó ti wà available tí wọ́n ti rí wọ́n ti pa ẹlẹ́dẹ̀ sí wọ́n ti rí bẹ́ẹ̀ wọ́n ṣe ẹlẹ́dẹ̀ yẹn ó ti wà iṣu oníbombomu ó ti wà ìwọ tó jẹ́ ìwọ tó tà ẹ̀ta ló kọ́ ń ta kọ́ ọmọ mi tó wà iṣẹ́ ọjà títa náà ti wà tá a fi àgbọn tá a fi ṣe ó ti wà ìwọ náà ọ̀dà fún un béèrè fún titi ẹ náà 081 36 12 3333 nọ́mbà tó fi máa ọ̀dà nìyẹn gbọ́ mi ò fẹ́ gbọ́ ẹ̀ ló ẹ dákun nǹkan báyìí ṣèmi rárá o bàbá ni wàá pè ni wàá bá sọ̀rọ̀ bí ẹ fẹ́ ọ̀dà fún ọ̀sẹ̀ ìwọ náà fẹ́ nípìn nínú ọ̀sẹ̀ tá a ṣe òun ni nọ́mbà yẹn ló wà available fún àbí kó máa kàn sí bàbá Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ transformer fún gbogbo àgbáyé kàn sí wọn ní ìlú Ògbómọ̀ṣọ́ sọ ti gún tán ó yá pupa ó yá jẹjẹjẹjẹjẹ ọmọ yìí jẹ ó yá jẹjẹjẹjẹjẹjẹ orúkọ mi ò yí padà ọmọ ọba Abíọ́dún Kẹ́hìndé Philip ní orúkọ ti tèmi gbọ́ mi ohun tó bá ń ṣe ẹ́ mo fi pamọ́ irú àìsàn tó bá ń ṣe ẹ́ mo bò mọ́ra ẹ̀ àwọn èèyàn ń kú lọ́tún wọn ń kú lọ́sì ìwọ náà tọ́jú ara ẹ̀ kò sẹ́ni tí ò ní kú o ṣùgbọ́n kú òye èmi àti ẹni ìsìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ibi tọ́dún ikú sí ẹ̀ mọ̀ ní sunkún wàhálà ìdààmú kò mọ̀ ní jẹ́ ti tèmi àti yín ẹ jẹ́ ká tọ́jú ara wa níbi tọ́dún yìí tó kù sí ẹ jẹ́ ká sí kí ni ẹ jẹ́ ká tọ́jú ara wa ẹ jẹ́ ká ṣe báyìí ẹ ká gbọ́rọ̀ látẹnu bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí ti ìlú Ògbómọ̀ṣọ́ transformer fún gbogbo àgbáyé baba you are welcome to this program baba Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́. àsínà tó jẹ́ ní ewé àkókò epo ọ̀bọ̀ ewé tábà lájọ pọ̀ mbẹ́ ẹ sì fi yọ sí epo ọ̀bọ̀ rẹ̀ ẹjọ́ jẹ́ epo ọ̀bọ̀ tí ń fi mú o tó ń fi mú wọ́n tẹ̀ epo ọ̀bọ̀ bọ̀ lé epo ọ̀bọ̀ àwọn lẹ́kùnlẹ́jà wọn bá wọn ló kọjẹ́ o àwọn náà fà ìmọ̀ kan ta ni o tẹ́ bá ti gún tẹ́ fi símú tí o ti fi epo ọ̀bọ̀ bọ̀nu kò lè ṣiṣẹ́ ńgbà tó pẹ́pẹ́ jùkọ́ alóògùn kọjẹ́ o epo ọ̀bọ̀ gidi epo ẹ̀rún ní kọ́ lọ rè wá o ọ̀pọ̀lọpọ̀ àfáà ní sóògùn torí àwọn àfáà ń jíṣẹ́ wá sí. wọ́n jíṣẹ́ o tó pọ̀ àwọn pásítọ̀ gan ṣe èmi ò tẹ́ wọ́n ṣe wọ́n sàn jíṣẹ́ wá sí. wọ́n ṣe bàbá. nítorí tí mo fi láwọn àfáà ń jíṣẹ́ wá sí ó ní pé ètò àwọn pásítọ̀ ẹ̀yin ló yí. àbá wọn jí se. gàrí tí a mẹ́bi tiwa ń bi tàwọn bàbá. wọ́n pò mọ́ ọ̀sẹ̀ funfun. gàrí tí àìwé bíra náà kankan wọ́n fi hàn. tó ní àkọ́ni wípé tẹ́ẹ̀rí oògùn tí mo sọ lẹ̀ wẹ́rẹ́ hùn. bẹ́ẹ̀ni a máa níjọ́ tọrọ ọkàn ni. tí a bá mi fi kó láyé ọ̀pọ̀lọpọ̀ oògùn ní ọ̀ràn tí sọ fún mi. tó sì mọ̀
bàbá mi ní máa ń sọ fún mi pé ọba lu ẹ̀kọ́ pẹ́ láyé tó ìtọ́ ọmọ ni ọ̀pọ̀ ju tọ́ ọmọ lọ. tó ọmọ lọ. ìtẹ́ bá rántí sọ náà ni bàbá ìyá mi bá túmọ̀ra wa tó ọ̀pọ̀lọpọ̀ oògùn náà ló gbé lọ́rùn nígbà tí ọ̀rọ̀ wọ̀ kan bàbá ìtọ́rọ̀ bá kàn wọ́n kọ́ yàn ìgbẹ́ ńgbà ọ̀rọ̀ bá kàn kọ́. ṣùgbọ́n ìta sọ ọ̀rọ̀ kan. ọ̀rọ̀ kan ni ọ̀rọ̀ pé ìṣe rí mo sọ níwọ̀nba ìgbà tí mo fi máa ṣe méjì tí mo wà family house wa ọ̀sẹ̀ ni mo gún fún tọ́nà òsì fún o bẹ́yàn wọ ọkọ̀ yọ̀rọ̀ kọ bí wáyàwó yóò rí yàwó kódà bẹ́yàn bá lò ó níbi iṣẹ́ rẹ̀ ọ̀nà òsì fún wọn ó gbé ságbé yóò ra gbéga. yóò ra gbéga. yóò ra gbéga o ẹni tí tó fẹ́ ṣe ìwé ìgbélù tọ́jà pé kì í sọwọ́ ayé ọ̀nà ló dí mọ́ tó bá ti lo ọ̀nà òsì fún. ọ̀nà òsì fún o. ẹ dáhùn padà sí ọ̀nà tí rí pé bá a ṣe sọ òun náà ni bàbá ṣe kíni òun ni bàbá ṣe kíni òun ni bàbá ṣe sọ orúkọ mi yí padà ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip bó ṣe ń ṣe à prógrámù yìí wàhálà ìdààmú ayé ẹ ó dẹ̀ ṣe kíni ó lọ ò ní gbúrò rẹ̀ mọ́ bí ògo ṣe ń jẹ́ títọ́ lọ 081 36 12 33 33 ó ṣe kíni ó dàbọ̀.